ta ló ní bag àti wípé kí ló wà nínú ẹ̀. Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fùfù mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yìí ni. Ẹnu yín gbà má. Ṣó ti yá wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú. Wọ́n lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ ẹ Adéjàre, jọ̀ọ́ ṣàánú mi ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n ayọ̀ lójijì ó máa kú ni. O máa padà kú ni o. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy or whatever his name is? Tí èèyàn bá ya wèrè, ẹ mú lọ sáko wèrè. Mi ò lè sá lọ fẹ́ni kankan ní ilẹ̀ yìí o. Ibi tó bá gbà la máa gbà ọ́. Wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá kọrin. Madam court. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàmú o. Má gbó owó mi bó pẹ́. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá ti tán fún Alajo. Oṣù bá tán bá mi gbówó. Yẹ mo rówó mo gbà wọ́n lè fi ṣe. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Romans chapter 13 verse 1 ó ní kí gbogbo ọkàn kí ó máa forí balẹ̀ fún àwọn aláṣẹ tó wà ní ipò. Ṣé yóò mọ̀ pé gbogbo àwọn wòlíì Ọlọ́run aláṣẹ ni wọ́n? Àwọn pastors aláṣẹ ni wọ́n? Ọba aláṣẹ ni wọ́n? Bọ̀dá Sàámú wọ́n wá sọ wípé odidi ọba orí adé wọ́n ní kán pè yín wá ẹ wá lẹ́ẹ̀ni lọ kí ló ṣẹlẹ̀? Ẹjọ́ Romans 78:5-77 Sàámú ò sí ń bẹ̀. Rárá. Àìṣe bá ní kí Sàámú ò sí ń bẹ̀ ṣé bí o kì í ṣe aláṣẹ ni ṣé bí o sì lára àwọn aláṣẹ tí Bíbélì sọ ni tí o bá dárúkọ Sàámú ẹ mọ̀ kí lára àwọn aláṣẹ ni mí. And again wọ́n wá ń sọ fún mi wípé Adélé ní kọ́ ṣé Adélé ò yàtọ̀ sọ́ba? Bragadi ṣé Adélé ò yàtọ̀ sọ́ba? Adélé lásán lásán. Adélé òun rè máa ránṣẹ́ pé ọba community mẹ́rẹ̀ wà ìyẹn kú díẹ̀ káàtó dá. Bọ̀dá Gani mo jáyé. jọ ọjọ́ tẹ bá ti ráyè ẹ wá sórí òkè ká ṣe ìtúsílẹ̀ fún yín o. ẹ sì ń ṣe mi. n tó ń ṣe yín pọ̀ náà. bí ti báyìí sí. kí ni ìdí ẹ̀ tó fi jẹ́ pé tí Bọ̀dá Sàámú bá ti ń ṣe nǹkan tí ò dáa ẹ máa ń support wọn ẹ máa hùwà bí ọjọ́ orí yín. báyìí sí mi pa hùwà. náà yẹn ò kì í ṣe èbú tó bá ní kẹ́ heart bí èjì yín kò ṣe èbú tó bá nípa ẹ̀ ti dàgbà ẹ̀ dẹ̀ ṣe bí ọmọdé ẹ̀ ṣe lágbálágbá ìyẹn ò ṣe pọ́n bù yín kò yẹ wọ́n fi ń yìn yín ni ẹ mọ̀ kéèyàn dàgbà bẹ́ẹ̀ ṣe dàgbà kó má ní kinní kó má ṣe bí ọmọdé ẹ mọ̀ kéèyàn bá lè pẹ́ ní wípé ẹ ò ní làákàyè àgbà tọmọdé lẹ̀ ní wọ́n yìn yín ni ẹ dẹ̀ gbà bẹ́ẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí mọ́tò rẹ̀ ṣé kìí ṣe mọ́tò wọn lé ó fẹ́ wá bẹ̀ mí ó fẹ́ wá bẹ̀ mí ní mi ìdẹ̀ ní gbọ́ ó fẹ́ wá bẹ̀ mí ní mi ìdẹ̀ ní gbọ́
àyà lẹ́nìí pàlàpọ̀lù ẹ̀ máa làágùn ó fẹ́ ṣá. níwọ̀ Saamu mo rán àwọn ọmọ wa ó dá àwọn ọmọ padà sílé fún mi pẹ̀lú èébú bó ṣe yẹ kó rí ni àbí. jọ̀ọ́ má bínú ṣé torí ipò tó ti wà yìí náà òun ló fà tó fi ń sọ̀rọ̀ síbi bó ṣe sọ̀rọ̀ síbi. àwọn ọba tó jẹ́ bàbá lákútọ́ ju àwọn bàbá wa lọ wọ́n ń bọ̀wọ̀ fún ara wọn tí wọ́n bá ríra wọn. àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ wá wà ní ipò tó wà lọ́mọdé ara ẹ̀ tá a dẹ̀ mọ́ bó ṣe dórí ipò yìí èmi ló ti ń yẹ̀ mọ́ èmi ni ìwọ ó yẹ̀ mọ́ mi o lè ní mo ní kọ́ pè yín wá nǹkan ṣe ẹ o ìjọ wo ni o kúrò ní size 14 ìjọ wo níwọ. kábíyèsí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bá wọn wíjú èmi fúnra mi ti ń correct wọn ibà látàárọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ foríjì wọn. bí mo ṣe ń wọ ẹ̀yìn máa fi orí adé ṣẹ́ ìpè fún ẹ. orí adé o orí adé o. o fẹ́ forí adé ṣépè fún mi kí ni sáìsì orí ẹ tèmi òrè 22.5 ni mò ń lò kí ni wọ́n ń lò. 21. kí ni tọ́jú ẹ 23. kí ni sáìsì orí ẹ sọ bẹ́ẹ̀. 24 ni. ó tó ní ẹ 24 sáìsì orí ẹ ò lè ju 16.2 lọ ṣé 16.2 orí ló máa fi ń ṣépè fún yàn tí bá fi orí ọba community tí bá fi ṣépè fún ẹ wàá mọ̀ pé ọba ń kí ọba orí ọba jọba lọ. kábíyèsí ẹ tún wá lẹ́yìn ká dá tiẹ̀ dé àfọmọ orí yìí. ẹni tó bá rí ọba fín lọ́ba pa ẹ̀yin boys ẹ nà kẹ́nà jálétí kẹ́nà kó sáré. ẹjọ́ kábíyèsí ẹjọ́ tó lè nà ẹjọ́. kábíyèsí ọba adékànbí ọ̀rọ̀ mi ò ní sú yín o mo tún ti dé bí mo ṣe ń dé ṣe rá àwọn ọmọ méjèèjì tẹ̀ ń wí wọ́n máa wúlò gan o ó wù mí kẹ́ ẹ bá mi wáṣẹ́ fún wọn nínú ààfin kódà kì í ṣe lọ́la o ní bá a ṣe ń sọ báyìí ní kẹ́ ẹ bá wáṣẹ́ fún wọn. ṣé àwọn sisi mi yìí ò wá rẹwà jù fún iṣẹ́ ààfin. wọ́n á ṣe. kábíyèsí a máa ṣiṣẹ́ máa in fact mi ò mind láti jẹ́ pé yín ṣẹ́rí àsìbàtẹ́ ti dé adélé báyìí I'm always on your page checking and liking your pictures and video ma please a máa ṣiṣẹ́ anything ma I'm your fan ma and I'm so happy to finally meet you in person ma a máa ṣiṣẹ́ ma. pa mi. yes ma. ó ti dá ẹ̀yin kọ́ o. pa náà ni mo fẹ́ ṣe ma. pa di méjì nìyẹn bàbá ṣe ń gbọ́. nígbà kan ti mú pa wá dé mú kúkú. anything lè má fẹ́ kábíyèsí anything. kò yé mi iṣẹ́ ò lè ṣe bí òun lè rí iṣẹ́ ò lè ṣe iṣẹ́ kí lè lè yẹ ẹ ṣàlàyé fún mi iṣẹ́ kí ni. olóyè ẹ̀yin olóyè kí ló pẹ̀yìn àtàwọn ọlọ́pàá pọ̀. ojú ò ní tì í bàbá bí mo ṣe ń bọ́lẹ̀ báyìí ni mọ́tò wọn ń bọ́lẹ̀ ó dáa o kí lẹ fẹ́ o àdélé làwọn fẹ́ rí kí ládélé ṣe àfi káwọn wọlé ni mo ṣe ń bá fà á bọ̀ pé kí ló ṣẹlẹ̀ gọ́gọ́gọ́. bàbá olóyè ẹjọ́ kábíyèsí with all due respect we will need you in our station for questioning. Questioning? Yes. What questioning? ẹjọ́ nígbà wo ni gbogbo ẹ̀ wá dàrú báyìí tẹ́ bá tiẹ̀ fẹ́ rí Adélé ní police station yìí ṣọ́gà yín ò lè mú fóònù kó pa Adélé pé wá yọjú sí mi ó wá pé ọlọ́pàá ló máa rán wá ó má ṣàwọ́ nìyẹn. ṣebí yóò bá nìwọ ó jẹ́ padà bíi gálà kí Ládélé ṣe. tí àwọn ọlọ́pàá ẹ̀ bá mú Adélé kù ojú tì yín o ṣé èmù yín o. kì í tẹ́ ń ṣètè ju wa kì í ṣètè ju wa torí pé ọ̀rọ̀ ìjọba lélẹ́yìí ó lágbára ju wa lọ. wọn á wá mú lọ. ṣùgbọ́n abẹ́ẹ̀dọ́ fàbí. a gbọ́dọ̀ jà ní kí ló dé. kábíyèsí ẹjọ́ oye mú. eléyìí dẹ̀ ti kọjá agbára ṣùgbọ́n ó dà wọ́n láti dà ẹ lè mọ wọ́n láti àrẹ́sì dà. But wait, you came all the way from your station to the palace without a warrant. Warrant lòun dà. Warrant yẹn gọ́gọ́ dà. ó ti dá báyìí ìwé tí wọ́n ní kẹ́ wá fi mú wá mo fẹ́ fojú kàn láì ṣe bẹ́ẹ̀ kò kú òfin kò bí wọ́n wájú òmòfin ìjọba ni wọ́n. ẹ̀yin olóyè ẹ ṣe sùúrù o ọ̀rọ̀ apààyàn là ń sọ bí. apààyàn ta ló pààyàn. mọ́dà ẹjọ́ ẹ jẹ́ ká lọ. kábíyèsí ẹni ṣò. a wà lẹ́yìn yìí. ohun tó bá tẹ̀ máa ṣẹlẹ̀ ojú wa máa tó. báwo ni kábọ̀ làbẹ́ ṣe fẹ́ pààyàn. ẹ̀yìn ló pamọ́ báwo làbẹ́ ṣe fẹ́ pààyàn kò sí tó jọ. àbínú yín ló pààyàn tí wọ́n ní kó wá pe kábíyèsí wá ní. olùwà kọjá èrè ọ̀sán mẹ́rin tó wá mú.
Adele, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń hùwà burúkú tẹ́ máa ń wò lẹ́pọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ kì í rò wípé ọ̀la wà rárá ni tẹ́ bá ń wúrú àwọn wa. Ẹ̀yin pààyàn, ẹ ti gbàgbé. Ṣé ẹ lérò pé ẹ lè padà di Adele lẹ́ni? Àṣegbé lẹ rò bẹ́ẹ̀ ṣe. Adele, ẹ ní láti jẹ́wọ́ fún mi bí ọ̀rọ̀ ẹni ṣe jẹ́. Ṣé màá parọ́ mọ́ra mi ni? A ní mi mọ̀ kókó pé how come? Mi ò pààyàn ọwọ́ ẹ̀mí èèyàn tó wọ́n mi borí. So ẹ ṣe ń dínà ẹ náà. Mi mọ̀ pa ẹ̀ tó fi So ẹ ṣe ẹ̀sọ́ ń dínà ẹ. pàlùkù mi. Rosam. Ṣé níbí? Ibi ni. Please come in. Kí ló ṣẹlẹ̀? Ẹ lè believe pé Adele ṣì ń dínà ẹ pa àwọn ọ̀pá yẹn. Ṣọ́yìn dínà ni. Adele ṣì ń jẹ́ kí n mọ̀ wípé òun ò mú anything nípa ikú ẹni. Ó pààyàn sẹ́, ojú mi báyìí ló ṣe pààyàn. Ó dìdí pààyàn lójú mi ní ẹni ẹ̀dẹ̀ kù fínfín. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Eléyìí ò ṣe pé bóyá wọ́n fọlọ́pàá ṣe kiri kankan o. Fọ̀rí ni ohun tí mo rí ni o. Ohun tí mo rí ni Adele pààyàn ni o. Adé lè jẹ́ kí irú èèyàn bẹ́ẹ̀ kó wà lórí ìtẹ́ kó bá control lọ. Ó máa pa àwọn èèyàn lọ bẹ́ẹ̀ ni. Ìjọpọ̀ ló máa fọ́gò ló máa gún yàn pa. Ṣé mo parọ́ mọ́ ẹni? Ó clear now. O máa lọ́ọ̀ káwọn èèyàn wà lé náà wà náà mi. Ṣé ọ̀káwọn èèyàn wà náà mi lé? Ṣẹ́rọ́ nìyẹn náà. Mi ì lè parọ́ mọ̀. Lẹ́yìn ìgbà tó mọ̀ wípé òun pa èèyàn tán ló tún kó àwọn èèyàn wá sílé wá náà mi pa. Bẹ́ẹ̀ni, ṣé ò pààyàn? Ta ni mo pa? Ẹni tó wọ́n orí ẹ̀ gbálẹ̀. Ìyá ẹ̀ máa pa ẹ̀ sí ìgbà tí màá pa mi fi ẹlẹ̀ ojú ọ̀rẹ́ ta. Ṣé lè bukú làwọn tó ní ẹ? Ìjà ó dàgbà ti pọ̀ nílé mi. Ẹ ṣe ṣàwọ́ tí omi wà rẹ̀. Àti bẹ́ẹ̀ ní sùúrù ẹjẹ́ ìpínlẹ̀, máa kú gbogbo fún ẹ. Àti bẹ́ẹ̀ fi mílẹ̀, ẹjọ́ tó lẹ́jẹ̀ ń gun. Ẹ ní sùúrù ẹ má gbèsù láyé. Wọ́n náà dìde. Ìyá ẹsẹ̀. Middle of the fight ní ndé. Kí ló ṣe? Ṣé parẹ́? Ó pa àti mi. Ẹ jẹ́ jọ sí ìjọ. Ẹ jẹ́. Mo jáwọ́ fún mi. Mo jáwọ́. Níwọ̀. Ó dà. Ẹ gbà mí. But woman, you're cool now. Muruti, this is like a year back. Like, woman, you're cool. Báwo ló ṣe mọ̀ pé kò kú? Ṣé ìgbà tó gbé lọ hospital ṣó tẹ̀lé wá dé hospital? Ìgbà tó kú lọ hospital ṣó lọ check wọ́n lé? Ìgbà tó kú tó ṣó lọ kí àwọn mọ̀lẹ́bí ẹ̀? Kò sí nǹkan tó fẹ́ ṣe. Ọmọ alágbára ni wọ́n. Ẹ mọ̀ ọmọ ìdílé ọba ni. Kò sí ọkàn gbà kámú ni. Ọ́físà, àlọ́ nínú mọ́tò ni mi ò gbowó ẹ̀rí láyé. First time máa lé experience yẹn ni ẹ. Mo máa ṣe nínú mọ́tò ó ṣe nítorí pé kí ni bí wọ́n ṣe yẹn stress tí wọ́n yẹn go through torí ìgbà tí wọ́n yẹn ṣubú tán ó lè tẹ orí wọ́n yẹn pè é mọ́lẹ̀ ó tún tẹ orí wọ́n yẹn pè é olúwọ́n yẹn fi ṣe nígbà tá à ń gbé lọ nínú mọ́tò ó wá ń deny tó pààyàn tí mo mọ̀ ṣẹ̀kẹ̀tẹ̀ ẹ ti rí evidence ṣe record ohun mílẹ̀ tí wà mẹ́. Everything is there. Olópa. Adele. So with all this evidence àti ẹlẹ́rìí tó dúró níwájú yín tó ń sọ yìí ẹ̀dẹ̀ tún deny ẹ̀ pé ẹ̀ mọ̀ kankan pa pé. Ẹni arábìnrin yòó. Adékànbí family ẹ wá ṣẹ̀wọ̀n pẹ̀lú Adélé tó wà yìí wà fàdé ṣẹ̀wọ̀n. Sam, thank you. Can I go? Yes, you're free. No problem. Thank you. Yeah. Adele, ẹ̀dẹ̀ ṣì ń deny náà. No problem. Mi mọ̀ pé ṣé máa parọ́ mọ́ra mi ni. Listen, mo fẹ́ promise yín wípé lórí kéèsì yìí ẹ ní lọ scotch free. Yes, torí gbogbo àwọn èèyàn bíi tiyín tó ń wà nípò agbára tó ń fi pé àwọn ti ṣàṣegbé ojú yín máa rí màbo on this case, I promise you. But Saamu, that man is evil. That man is dangerous. Kò tí mi ò ṣe. Ẹ̀gbọ́n mi ṣe padà dà mí láàmú lónìí. Mi mú mi ṣá. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Saamu, bọ̀dá Saamu Alajo.
Bàbá ń kí ẹ. Orí adé ń kí yín. Orí adé ń kí yín. Ẹ pẹ̀lẹ́. Ẹ wo, ẹ fi eléyìí oníkatakata lẹ̀ jèrè. Ẹ jọ Sàámú ńkọ́. Man, Brosam, top dog, king of 10 communities. Kọ́lọ́dúnmọ́dù. Ọlọ́mọ jọgọjọgọ. Olóyè, ara tó máa ń ṣe tó máa ń bí mi nínú yẹn. Nígbà tó ń pè lọ́ba community mẹ́wàá, ta lòun? Ṣé òun ló bá wà nílùú ni? Bọ́dà. Ẹni pé ibi àbá o, ìyá ayé ni wọ́n máa jí gbé kórí fún wọn. Ohun tá a bá rò kó jẹ́ tiwọn, ẹnìkan gbólúmọ̀ ẹ̀gbá rí láyé. Olóyè, ẹ pẹ̀lẹ́, mo kí yín sà, ẹ kọjọ́ mẹ́ta. Mo respect yín dákú. Ṣé kò sì tí mo rí yín ní headquarter mi? Àníkà wa kẹ́ náà. Bàdá ni kí ẹ. Ta ló ń pàmọ́ lẹ́kún? Bàdá là ni. Ta lálà ní pàmọ́ lẹ́kún? Ta ni? Èmi àìsí ọba lọ́la àlà ni. Ẹ bá kọ̀ bí o! Ẹ bá kọ̀ bí o! Má dárúkọ mi Sàámú olè dárúkọ. Ẹ má dárúkọ bí o! Ẹ má jẹ́ kọ̀ ìlàbùkọ. Màá fọ́ ní sọ̀gìrì ìsìn. Má sọ. Má dáhùn sí lọ́rùn tí má ṣe bẹ́ẹ̀. Má fọ́ ní ara mi sọ̀gìrì jẹ́jẹ́ máa tú yọ sí. Má ṣe bẹ́ẹ̀. Mo kọ́ bá yín nìyẹn. Má ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́jọ ní sùúrù. Má ṣe bẹ́ẹ̀. Kí lè fẹ́ níbi fún? Ìwọ la wa rí ṣùgbọ́n àwa mẹ́ta ìlà fẹ́rẹ̀ kì í ṣe kí gbogbo èèyàn. Ó tẹ́ ẹ bá máa sọ ẹ sọ báyìí ni o, èmi ò lè wọnú ilé o, ẹ sọ tẹ́ ẹ bá fẹ́ sọ fún mi, mo ń respect yín ní sa o, màá ti fi yín lẹ̀ lọ o. Tí à ń sọ ni pé kò jẹ́ ká pọ̀ jù báyìí lọ ká tó sọ̀rọ̀. Ká pọ̀ jù báyìí lọ, ọ̀dà ẹ̀rọ máa rìn, ká pọ̀ jù báyìí lọ. Sàámú mo fẹ́ pa àwọn ọmọ ni. Kò ní ìdí. Láàárín èmi àti yín, ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ má bínú, ẹ jẹ́ kíjà yẹn kó lè rọ̀, kíjà yẹn kó lè wà nípa la ṣe wá. Jọ ṣùgbọ́n Sàámú, jọ Sàámú, jọ. Kẹlẹ fẹ́. Soldiers, keep right. Ẹ wo èmi ti jókòó, kí ló ń ṣẹlẹ̀? O ṣe Sàámú, Ọlọ́run á pọ́n ẹ lé. Sàámú. Bàbá olóyè mo ẹwọ ẹ má misuse respect tí mo ń fún. O ṣe jọ má bínú. Kí ni ìlú ṣe fún ẹ gan-an? Kí ni ìlú fẹ́ ṣe fún mi? Kò sí nǹkan tí ìlú ṣe fún mi. Orí ilẹ̀ ni mo dẹ̀ wà, orí ilẹ̀ ìlú ni mo wà yìí. Àìlẹ̀ gbọ́rọ̀ Olúwa látòní lọ, màá gborí rẹ̀ màá ṣohun rere, àgborí rẹ̀ màá ṣohun. Màá gborí rẹ̀ màá ṣohun rere. Màá gborí rẹ̀ màá ṣohun ṣohun. Màá gborí rẹ̀ màá ṣohun rere. Látòní lọ, màá gborí rẹ̀ màá ṣohun rere. Baraka. Sàámú ní kí àwọn ìkan rìn jìnnà díẹ̀. Wọ́n lè rìn jìnnà o. Mi mọ̀ tẹ́ fẹ́ ṣe fún mi o. Àwọn sójà mi nìyẹn o. Sàámú. Mo gbọ́ yín sà. Má bínú. Jọ má bínú. Kí ládélé ṣe fún ẹ gangan náà? Gbogbo wa la mọ̀ pàdé. Adélé kò lè pààyàn. Kò lè pé díẹ̀ débi tí ó pààyàn. Tádélé ò bá lè pààyàn. Sẹ́yìn ò fẹ́yàn rúbọ. Ẹ wo ẹ má jẹ́ dákun tó ṣe yìí o. Ẹ má jẹ́ dákun tó ṣe yìí o. Ta ló sọ fún mi pàdélé ò pààyàn? Ṣé ẹlẹ́rìí lọ́wọ́ ni? Ṣé fídẹ́ǹsì ò sí ni? Ṣé kò sẹ̀ fídẹ́ǹsì kò pààyàn ní? Sàámú. Police station yẹn lọ o. Sàámú gbogbo ẹ̀ náà ló yé wa. O má bínú. Ó dà mo ti gbọ́. Ṣùgbọ́n jọ torí tọ́lọ́. Sàámú jọ kí ni tí mo ṣe fún ẹ gangan tó le tó yìí? Kí ni ìdílé mi ṣe fún ẹ tí gbogbo ẹ fi le tó yìí? Kí lẹ ṣe fún mi? Kí lẹ sọ sí mi? Kí lẹ ṣe fún mi? Bàbá àgbàlagbà fún ni máa ń bẹ̀ àwọn méjì fẹ́yàn kan. Is it a good news or a bad news? Is it a good news pé mo ní yín o? Láti ẹ̀mọ́ la yẹn sọ, mo dá yín mọ̀, ọba community mẹ́rẹ̀ẹ̀wá, kò ní bàjẹ́ fún yín. Kọ́lọ́dúnmọ́dù. Kọ́lọ́wọ́ jágọ̀jọ̀. Kọ́lọ́dúnmọ́dù. Kọ́lọ́wọ́ jágọ̀. Ọba ni yín Ọlọ́run. O ṣe jàre. Ọba ni ẹ. Ọba ni mí. Ọba ni ẹ. Ọba ni mí. Ọba ni ẹ. Mo dá yín mọ̀ pa. O ṣe gan. Dátì ẹ̀mọ̀ ló ń sọ. Ìyẹn ló sọ dátì ẹ̀mọ̀. Dátì ẹ̀mọ̀. Ọba lè mí. Ọba ni yín. Ní community. Ọlọ́run community mẹ́rẹ̀ẹ̀wá. Kò ní bàjẹ́ fún ẹ. Thank you, mo appreciate. Ọba àgbàlagbà. O ṣe gan o. Ẹ ṣe. O ṣe gan. O ṣe gan. O ṣe thank you. Dátì ẹ̀mọ̀. Bàbá olóyè. Sàámú. Ẹ pẹ̀lẹ́. Báwo ni? Ẹ rajàre. Ẹ kú ọjọ́ mẹ́ta.
Saamu. Sá. Ṣé o mọ̀ pé inú máa ń bí mi tí n bá ti rí ẹni? Kí ló dé? Òṣìjọ́ kan ṣùgbọ́n báyìí tí mo rí ẹ tí inú òbí mi sí ẹni. Kí ló fà? Kí ni rísì tán fi ń pè ẹ́ lọ́ba? Ṣé ìdílé ọlọ́ba ló ti wá ni àbí wọ́n ń jọba lé yín? Impact mi nínú community for a very long time òun ló wà efficient. Kò yẹ yín sí òun ló wà feasible sí àwọn èèyàn tí wọ́n lè fi pè mí ní ọba. Ọba community náà dẹ̀ máa ń pè ó dẹ̀ máa ń múnú èmi náà dùn. Ó ló máa ń fà tí mo fi ń ṣe dáadáa nínú community tí mo fi ń protect. Sá. Mi ìdá alábàámu pa ní àṣẹ ni o. Àṣẹ lọ́ba ń pa. Lọ yọ ọba yẹn kúrò ní orúkọ ẹ̀. Ṣé o mọ̀ pé bàálù yìí ti wájà? Ìdílé Adékànbí lọ́ba dẹ̀kan. Èmi náà tí mo sì máa jẹ́rìí. Tí n bá jẹ ọba tó ò tí ì yọ ọba community yẹn kúrò ní orúkọ ẹ̀, màá fìyà jẹ ọ. Màá bẹ́ ẹ wí o. Kí ló lè tó ìkíni tí wọ́n ń tẹ̀ ṣe yìí? Màá la ẹ̀ ń di o. Ẹ ṣe máa lábẹ́ ń dè ṣe máa sán mi ń dì. Mélòó dídì mi? Mo ṣe láìpò olùjẹ́ fẹ́ sán mi ń dì. Kí ni túmọ̀ yẹn? Mi ì fẹ́ gbọ́ba community mọ̀. Ẹ bá sọ pé ẹ̀dì gbọ́ba community mọ̀ ohun tó fi ń pè mí nìyẹn o. Ohun táwọn èèyàn ń pè mí fún nìyẹn o. Lọ́yọ́ kù. Ṣé bọ́ba àlùlẹ̀ yìí fẹ́ jẹ́ orí ìlú lẹ máa jẹ gbogbo ọba sí community làwa ń jẹ́ sí tá à ń ṣe róńdó bẹ̀ tó lẹ̀ ń dùn mọ́ wá nú. Kí ló tẹ̀ máa fi wà lókè tẹ̀ máa ní kéèyàn kan lọ yọ orúkọ kúrò. Ẹ̀ nítorí ó ń bá yín jórúkọ kó lọ yọ orúkọ yẹn kúrò. Torí ìkíni ẹjọ́ torí ìkíni náà àṣebẹ̀yìn ti ga. Ẹ lè jẹ́ káwá táwa sálẹ̀ náà táà dẹ̀ ti tó yín ẹ jẹ́ kí inú wa máa dùn sálẹ̀. Ṣé o mẹ́ni tó ń bá sọ̀rọ̀? Ta ni mo ń bá sọ̀rọ̀? Ọba lọ́la. Ẹ wá tẹ́ ẹ̀ bá dọ̀la ńkọ́. Tí n bá ti di ọba màá máa ju ẹ lójú tó bá yọ o. Àjọrí ìkíni. Tàbí kó o fi gbogbo community ní gbogbo ìlú ìparapata tó sílẹ̀ fún mi. Ẹ pẹ́ lọ́jọ́ tí ẹ bá dọ̀la ńkọ́. Kí ni gbogbo halẹ̀ yìí? Mọ́tò ọba. Ẹ tí ìjọba tó ẹ ti ń halẹ̀ mọ̀rú wa ṣé ká filẹ̀ bẹ̀? Ṣé ká filẹ̀ bẹ̀? Máa fìyà jẹ o. Ṣé kì í filẹ̀ bẹ̀? Máa fìyà jẹ o. Ẹ fìyà jẹ èmi. Máa fìyà jẹ o. I will show you why they call me king of the 10 communities. Ẹ̀ríran wò. Máa fìyà jẹ o. Kò sí wà lẹ́kọ̀ọ́kẹ́ kóra lùjọ jàre. Ẹ̀yin onígbèragbẹ́. Ẹ̀ríran ẹ̀rí wò lẹ́yìn. Irú ẹ wo ló ra mọ́tò báyìí rí? Ní kí ni ẹ rí? Mi ò tí bẹ̀rẹ̀ tí. Ó ti di ọba lọ́la. Mi ò tí bẹ̀rẹ̀ tí fò. Ó ti di ọba lọ́la. Àbí kí tiẹ̀ ṣó yín. Ṣé tán? Wọ́n ti fọ obìnrin ṣe yín. Báàgì obìnrin méjì ló tún wà bí yẹnyẹnyẹn. Nǹkan lẹ̀ tún kó síbí. Ẹ̀yin oníṣìnà òṣì. Ẹ̀rí bàbá làárọ̀ ẹ̀rí wò. Ẹ̀yin tí nǹkan ṣe yín. Orí yín ti bàjẹ́. Ibo ni mo ti máa bẹ̀rẹ̀ ìyà tí mo fẹ́ fi jẹ ọmọkùnrin yìí o. Ibo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ kí ni mo ti ṣílẹ̀. Ẹ máa gbé mọ́tò lọ bẹ́ẹ̀. Ẹ̀yin ẹ máa gbé mọ́tò lọ bẹ́ẹ̀ ṣe máa ṣílẹ̀ fúnra ara yín ẹ máa bọ́lẹ̀ ẹ bọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ máa bọ́lẹ̀ fúnra yín. Tí n bá bọ́lẹ̀. Tẹ́ ẹ bá bọ́lẹ̀ nǹkan. Tí n bá bọ́lẹ̀. Tẹ́ ẹ bá bọ́lẹ̀ nǹkan kí ló fẹ́ ṣe? Tẹ́ ẹ bá bọ́lẹ̀ nǹkan. Ẹ bọ́lẹ̀ kí n máa wò yìí wòran ẹ ò rí ẹ̀yin máa jọba lẹ́tí ń halẹ̀ máa tẹ́fẹ́ bẹ́ẹ̀ ni jẹ́ kí gòbá lórí ibẹ̀rẹ̀ máa gbàdẹ̀ wọn. Tí n bá fi òkúta yìí. Jẹ́kẹ́jẹ yan. Tí n bá fi òkúta yìí. Lẹ́yìn. Orí adé ló dì mú. Lẹ́yìn. Orí adé ló dì mú. Mi ní jẹ́ kẹ́ dọba. Máa forí adé ṣépè fún ẹ. Ṣépè fún mi. Máa forí adé tèmi náà ṣépè fún ẹ. Máa forí adé ṣépè fún ẹ. Èmi ọba Adékànbí. Káwọn mi ṣùṣù tẹ́lẹ̀ fẹ́ lébi kóòdù community. Mo dẹ̀ ń bí ọlọ́ọ̀ láti gbà yẹn. Orí àwẹ̀ ni mo wà láti àmì ìdẹ́mọ tó mú yín kó community. Ìtìjú ló gbé yín kó. Sọ̀rọ̀ táwa fi jẹ̀wọ̀ ta kàn fi dàpàrà. Ìyẹn ló wá le tó yìí. Ẹ lè pọ̀. Ló fi wá lé bá débi tó tún rọ̀pù mi lórí tí mi ò tún ṣe. Ṣé ẹ ṣe ni? Mi ò ṣe. Ó mọ bàbá Àlàní. Bàbá Àlàní. Àlàní. Ṣé kò ṣe bàbá Adékànbí? Adékànbí orí ẹ pé tó o bá gbádùrú tó wí. Ṣé o láìkì mi sá? Of course, ta ni o láìkì ni? Mo láìkì náà. O láìkì mi. Bàbá Adékànbí ní àti èmi àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ mi tí wọ́n láìkì mi pátápátá ó ní gbogbo wa máa ṣán lọ. Ó là máa forí jágbó táàdì sí tòsí ni. Ó lò máa make sure wípé à ń sá eré àdèmọ nǹkan tó léwa. Àzáò kókó ni mo sọ. Kí ló ń gbójúlé? Kò yé mi o. Wọ́n fẹ́ lé wa kúrò ládùúgbò. Ó tó sọ nìyẹn. Ó lóun ní agbára òun dẹ̀ ní gbogbo nǹkan tó bá fi báyé gbogbo wa jẹ́. Ohun tó sọ nìyẹn. Wọ́n ṣe mistake. Wọ́n ṣe mistake o. Kí la ṣe? Ó máa lé wa o. Irú agbára wo ni wọ́n ní tọ́rọ̀ pé àwọn lè ṣì lò ẹ̀yàn? Ó rí ẹ pé o ìwọ náà mọ̀ kò lágbára. Ó dẹ̀ dídì sọ fún wa wípé agbára tó ń níyẹn òun máa lò lórí àwọn kọ̀ọ̀kan nínú community. Ó lóun máa gbá ẹlòmíì lóka tẹ́lòmíì á máa tọ̀ sára. Ó ní pàápàá jùlọ àwọn ọmọge tó rò pé tó o ti gbó tán èmi ló sọ fún yẹn ó ní wọ́n tó o ti gbó tán yìí táwọn ọmọ kan bìlì fún àwọn láìkí ẹ yẹn òun máa gbá wọn lóòka tí wọ́n máa tọ̀ sára. Irú ìwọ kọ́ nìyẹn lára èyí tẹ́ láìkí mi kọ́ nìyẹn. Wo ẹni tó bá ní kí la máa ṣe ó là ṣe é hàn
wo má jẹ́ rojọ́ jù gbà mo ti kà kí n tó débi 10,000 naira ní gbà ìwọ mo fún 10k ni. ẹ fún mi lówó. mo fún ẹ ní o. kí ni kí n ṣe. no ìwọ ló ní mo kàn fún ẹ ní ọmọ dáadáa ni ẹ nínú community àbúrò mi mo fún ẹ ní àmọ́ ó máa ṣiṣẹ́ iṣẹ́ tó máa ṣe ni ẹni tó lóun fẹ́ báyé ìwà jẹ́ nínú community wà bẹ́sù ọkọ̀ súnmọ́ tó o bá ti wá wọ̀ lóore lọ́dọ̀ ẹ̀ ìwọ kí bí bàbá ẹ pẹ̀lẹ́ sá o ẹ rọra sá o torí gbogbo ọ̀nà táwọn náà máa fi lé kóòdù community lágbọ́dọ̀ wà wá make sure wà wá mú ọwọ́ ẹ̀ méjèèjì wà wá mú ọwọ́ ẹ̀ báyìí wá ṣe báyìí bàbá o so ti yẹ sọ̀rọ̀ kí ọmú rè sọ̀rọ̀ kí ó kan àyà rè sọ̀rọ̀ kí kò dé bí ọmú so ibi ló máa àárín méjì pàlàpọ̀lọ́ ọkàn àti ọmú ló máa fọwọ́ ẹ̀ sí bàtà tó bá fọwọ́ ẹ̀ sí báyìí bóde mọ̀kẹ́ni tó nífẹ̀ẹ́ obìnrin ni bàtà tó fi báyìí orí ẹ̀ máa dà orí ẹ̀ máa tán lọ́lẹ̀ ara ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní move that time òun náà máa gbá ẹmú dì tó bá ti gbá ẹmú dì ìwọ máa ṣe bẹ́ẹ̀ ní kò fẹ́ bọ́ṣọ àwa wá wọlé ayé ẹ̀ bàjẹ́ nìyẹn my dear táwa bá ti wọlé táyé ẹ̀ ti bàjẹ́ ó fẹ́ rèpù ẹni wàá máa pariwo. rárá èmi ò rò bí àmọ́ lè ṣe àbò tí ẹ lè ṣe àyà mi kí wọ́n gbọ́ bàbá yẹn rí ẹ̀rọ. àyà kọ́ ni mo sọ ó kan àyà ó yàtọ̀. báwo ni mo ṣe máa gbọ́ lé ó kan àyà tí ò ní kan àyà. kò lè kan bẹ́ẹ̀ ó kan àyà yàtọ̀ sọ́mú wo bí ó kan àyà rè ọmú rè kó tó bá dẹ̀ gbé ọwọ́ báyìí ihun tó kan ẹ bá ń rí ìdí ló máa rí tó bá gbé ọwọ́ báyìí kódà kí ọwọ́ ẹ máa ṣẹ́ pẹlẹpẹlẹ sórí ọmú ẹ ọkàn ẹ máa sọ fún ẹ pé ó kan àyà ló wà. my dear ó tá a lè ṣe nìyẹn lọ sọ bàbá yà ábà tí wàá jẹ́ ládùúgbò ó ló máa nà wà lóòka ló sọ o bẹ́tẹ̀ tí wọ́n bá ti fọwọ́ kó sókun àyè báyìí àtọlọ́pàá àtẹnibọ̀dì èmi máa rush wọlé bẹ́tẹ̀ tí a bá rush wọlé tí ẹ bá ní ẹni tó fẹ́ bá tiẹ̀ jẹ́ ẹni tó fẹ́ rèépù ẹ kí ló máa ṣe fún ládùúgbò wọ́n máa lé dànù ní. mo mọ̀ kó máa lé díẹ̀ àmọ́ máa padà ṣe ni o kò sí nǹkan tó rọrùn o kò sí nǹkan tó rọrùn ẹni tó fẹ́ bá yé wa jẹ́ náà òun náà mọ̀ kò lé o ó kàn mọ̀ fẹ́ dájú wa ni o òun máa lé díẹ̀ bọ̀ start a máa lò nìyẹn ẹni tó bá láàkì ìjọba tó lò nìkan lọ́ba gbogbo ọ̀nà tá a fi jọba la máa fi hàn ohun tó ṣẹlẹ̀ gangan nìyẹn orí ẹ pé 10,000 ó dẹ̀ fún mọ́wọ́ òjúlẹ̀ òun fún wọn mọ́wọ́ ó dẹ̀ lò lé láti ṣe gbà fún mi lẹ́bù fún mi àti múlẹ̀. kí ló ṣẹlẹ̀ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni tó sọ pé ó ní kó wá bá mi kí help ẹ ló jẹ́ kí n jẹ́ kó wọlé mi ò ráyè rádaràda orú nǹkan báyìí ní tó bá fẹ́ ni kó sọ kádẹ̀ ohun tá a bá lè ṣe fún un. ṣe fẹ́ sọ pé láìpẹ́ kan tẹ̀ ọ́ àbí mi ò dá bá àwọn tẹ máa ń gbé. bí kí wọ́n ní dín tó kọ́ rẹ̀ jẹ́rẹ́. ọmọbìnrin àkóbá lélẹ́yìí ṣé tó sọ fún mi rè. ọ́fíìsà kí ni mo sọ fún yín àwọn ará àdúgbò ló sáré pè mí wọ́n ní bí márùn ìṣe máa ń ṣe nìyẹn wọ́n wá ní ọmọbìnrin kan tún ti wọnú ọ̀dọ̀ ẹ o wọ́n ló máa ń rèpọ̀ àwọn ọmọdé máa ń lo oògùn fún wọn ní o ní mo ṣe mú yín pé kẹ́ ẹ máa sáré bọ̀. Saamu kí ni Saamu níbi tó fẹ́ gbà yọ sí mi rè. bí ti bá wọ. Ọlọ́run ajú ẹ lọ àkóbá lélẹ́yìí ọlọ́pàá olórí burúkú wà lọ́mọ yìí. ó tún fẹ́ nà mọ́ ó tún fẹ́ nà. fún wọn bí ẹ̀rẹ̀ tó fẹ́ ṣe báyìí. ó dẹ̀ lẹ́wọ̀ ó fẹ́ jọba o ó fẹ́ jọba o bó ṣe wà yìí o. ṣé mo bọ́ ṣe pè é lẹ́sẹ̀ jẹ́ ó ní. ẹ mú mo bá rẹ ọ Saamu ibi tó gbà yọ sí mi yìí. àwọn gbàgbé fẹ́rẹ̀ fún ọmọ náà máa. nísùrù bíra yẹn kọ́ ṣé ìwà bẹ́ẹ̀ kò tí yọ bíra yẹn. bàbá ẹ gbà báyìí nísì. o fẹ́ fọwọ́ yọ bíra láwọlé ẹwẹ́nu. àkóbá rẹ. bẹ́ẹ̀ wo. bàbá ẹ respect ara yín kẹjọ báyìí nísì. jẹ́ mú ẹ̀hàngù ẹ worí kúrò ẹ lọ olè àgbàyà lọ́lọ́lọ́lọ́ pẹ̀lú ọmọ pẹ́lẹ́. ṣáà ní mo rọ́pù yín náà ni èmi náà ni àjọ tayo ni ṣe báyìí fẹ́ lé mi kúrò nínú community ni ẹni ọba tèmi ń jẹ́ kò tẹ̀yìn lọ́rùn mọ́ ẹ fẹ́ lé mi kúrò tí balẹ̀ ẹ̀ ní ṣé tẹ́ ẹ bá padà ṣe ń kọ́ tẹ́ ẹ bá padà dòrí ìtẹ̀yẹn tó bá jẹ́ pé ẹ̀ tí ẹ lè débẹ̀ lọ iye fáwọn lè mú yín tẹ́ ẹ bá padà débẹ̀ àwọn èèyàn náà lè mú yín kẹ́ ẹ wá padà débẹ̀ kẹ́ ẹ wá ní kébì kúrò nínú community àbí kí n bá lu ọba tí mò ń jẹ mọ́ kí ni ìṣòro tẹ́ ẹ ní. má bínú Saamu bọ́dà ṣetán ká ní bọ́dà. ṣé bí n tà ń sọ fún yín ni pé ó lójú tó yẹ kó èèyàn máa sọ
ọwọ́ yóò tí ì tẹ̀kú dà ẹ̀ tí ń fẹ́ bèrè kú tó pa bàbá yín ṣẹ́ni tó dálẹ̀. ṣé n tí mo sọ yẹ pọ̀ jù ni àgbàlagbà ni mí ṣé n tí mo sọ yẹ pọ̀ jù ni sísàmú. ó yẹ kó ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín. ẹ rí pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ náà sọ. ó yẹ kó ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín. ẹ rí òun náà ṣe mú yín ládèlé. irọ́ kìí ṣe pọ́n tiẹ̀ mú wọn ifá ni ó mú wọn. ẹ̀yin ní fá èèyàn ní fá èèyàn ní fá ẹ mọ̀ wọn lẹ́yìn ṣe mú wọn. bí mo problem tẹ máa ní púpọ̀ náà èyí tẹ́ ẹ bá ti ga báyìí tọ́lọ́run ti fún láǹfààní tẹ́ ẹ ti ní agbára kan àwọn tó bá wà lábẹ́ yín táwọn náà kọ̀ rọra ń lo agbára wọn díẹ̀díẹ̀ inú àdẹ̀ tó máa bí yín òkè lẹ́wà o àwọn kan wà nísàlẹ̀ ẹ kì í fẹ́ kán káwọ́ sókè fún wọn wípé tí wàá lè àbí kán pè wọ́n ní nǹkan kan inú àdẹ̀ máa bí yín lókè tẹ́ ẹ wá yé sọ́fẹ́ já yín bọ́lẹ̀ ní àbọ̀fẹ́ wàá bá yín bẹ̀ ojú ọ̀run tẹ́yẹ fò láì fara kanra ẹ sọ pé tẹ́ ẹ bá jẹ ọba àlù ẹlẹ́mi tí mò ń jẹ́ ọba community inú ń bí yín pé mò ń jẹ́ ọba community kí n yọ ọba yẹn kúrò nínú orúkọ mi how kí ló fi jọra àwọn ẹjọ́ torí Ọlọ́run inú community ni mo ti ń ṣe ròyìnròyìn ẹ̀yin dẹ̀ fẹ́ máa jọba gbogbo òru inú dẹ̀ tún bí yín irú yín dẹ̀ pọ̀ káàkiri ẹ máa bínú ọmọ tó wà lábẹ́ yín ẹ máa ṣe lára ẹ̀ pé kó kú kó má gbèrí mọ́ nítorí ẹ̀yin nìkan ọba olórí wà ọba fújì wà ọba wákà wà ọba jùjú wà ọba àpàlà ọba dókítà wà ọba judiciary wà ọba judiciary mi a lè máa bínú sọ́ba tíátà ọba tíátà mi a máa bínú sọ́ba fújì torí kí ni ẹ̀ ń dára yín láàmú torí Ọlọ́run kò sùn tó lúkálùkù lè ṣe kí ni tí ò lè pẹ́rẹ́ ẹ̀ ó lè pẹ́rẹ́ lọ́ba kápẹ́ntà ó lè pẹ́rẹ́ ní ajírọ́bà tíátà kí n tiẹ̀ kọ́lùkàdùkù jẹun tó bá wo adélé ò pààyàn o ìyá ẹni tó ń jẹrì mo ti lérí wípé gbogbo ìdílé Adékànbí kankan ò ní débẹ̀ yẹn tó bá dẹ̀ débẹ̀ yẹn gbogbo yín lẹ̀ láṣìírí àṣírí yín wà lọ́wọ́ mi ẹ̀yin ò mọ̀ pé nǹkan tí wọ́n bá fi mọ̀ yàn òun ni wọ́n máa ń lò fún yàn ni èèyàn máa gbàdúrà ni mo mọ̀ pé àwọn náà dọ́gbọ́n láìkí ọmọ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ obìnrin wọ́n bá ti rí wọn báyìí náà máa rẹ́rìn sáwọn ọmọ báyìí lẹ́yìn sáwọn ọmọ ni mo fi gbá ọmọbìnrin kan sọ ká lọ́ọ́ tí lọ́ láìkì jù ọtí ni màá gbá sí wọn ohun téèyàn bá fẹ́ràn jù ni kó máa fi gbàdúrà Ọlọ́run má jẹ́ ti bí nǹkan tí mo fẹ́ mú mi Ọlọ́run má jẹ́ káyé mú mi ayé ni mi bí mẹ́rin wà lọ́wọ́ mi o mo ìrètí ọjọ́ tẹ́ bá fọ́n bù ni o. ọkùnrin yóò ní ṣẹlẹ̀ mọ̀ ṣó gbọ́dọ̀ jọ jẹ́ ká mọ bá ṣe máa lọ police station kọ́ lè bá wa rìlíìsì Adélé bàbá olóyè lóòótọ́ ẹjọ́ tó Ọlọ́run kọ́lọ́run tẹrí ìbínú bánú ayé kọ́lọ́run tẹrí ìbínú bánú ayé wa kó má jẹ́ kókó bá wa ṣé ẹni tẹ́yìn ẹ̀tẹ̀yìn kan bá jọjà tẹ́ bá gbá ẹ̀yìn ẹlẹ́ṣẹ̀ lójú ní January abẹ́ gbá ẹlẹ́ṣẹ̀ tó ṣubú lulẹ̀ tó dẹ̀ wà òkè padà tẹ́ni yẹn bá kú December yìí lẹ́pà. sófin Nàìjíríà ni àbófin tiẹ̀. bàbá olóyè òfin Nàìjíríà ni táwọn ọlọ́pàá múlò gangan ẹ bèrè lọ́wọ́ DCP wo ọ̀gá mú ìwà Adéjọbí ẹ bèrè lọ́wọ́ wọn tó o bá lùyàn January àbọ̀ lùyàn ní February tẹ́ni yẹn bá kú December wọ́n lè sọ pé ọlọ́pàá bẹ́ẹ̀ ni Ọlọ́run tẹrí ìbínú wa bá ní Ọlọ́run má jà rí bì Ọlọ́run má jà rí bì ó ní mo ń lò fún Adélé style yẹn ni mo lò fún Adélé bọ́n tó lọ fi yọ wọ́n ní rìpọ́ọ̀tù dókítà tó wà lọ́wọ́ mi bí tí máa lọ fi nítorí ẹ̀ wá bínú mo respect mo respect yín gan o láti Sábó ọlọ́apọ̀ náà lè láti Sábó mo respect yín ọlá ẹ̀ lẹ́fẹ́ lò sí rí sọ́ọ̀tì dókítà mo la máa fi gbà wọ́n lẹ̀ bọ̀ ní ti lílù wọ́n lù yẹn. má bẹ̀rù ṣùgbọ́n o ṣe gan-an ojú òní tí ọlọ́run apọ̀ ẹ̀ lé. ìyẹn kò sí wàhálà sá. bọ́dà gbogbo èèyàn ló wúlò gbogbo èèyàn ló dẹ̀ ṣe pàtàkì ẹ bá jẹ́ ká kàn máa fojú lónìí ẹnikẹ́ni ẹni tó yẹ pé kò lè dá ẹ láàmú ló ń dá ẹ láàmú yìí òun ló ń da gbogbo olù láàmú yìí ṣe rí. ẹ má bọjà rí mo fẹ́ rẹ́yìn nìkan. kékeré nìyẹn ti bẹ̀rẹ̀ ọlá kékeré nìyẹn ti bẹ̀rẹ̀ ọlá. bọ́dé má bọ̀ kẹ́ wájú. bọ́dé bí mà fọ́ ṣẹ́kẹ̀rẹ̀ mọ́ lórí ni o ẹ̀dá àgbà tó ẹ̀tún ṣoge ẹ̀dá àgbà tó ẹ̀tún ṣoge. wèrè ni. President General of her hometown. No, what have you done to me? Kí ló ṣe fún mi? Níbo ló fi process mi sí? Olùwì, oníjàǹjá, àjọpẹ́ nígbà. Ẹ máa bọ̀ mo máa fọ orí fún yín nínú odò máa fọ orí fún yín kò sí nǹkan tó wù kí wọ́n ṣe fún yín kí wọ́n yí machine gun lùlù yín kò ní í bá yín. Ọlọ́wọ́ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dógùn dúró kógùn má dẹ̀ gbèrí mọ́. Ṣé ìṣeré ni?
Níwájú bí ń jẹ́. Ó ṣe oore tó yà mí lẹ́nu o, bàbá. Kódà kí wọ́n bí ọmọ òkùnkùn bébì, ọjọ́ tí wọ́n bá bí gangan, mo lè nìkan gbé ọmọ yẹn sórí àga. Màá dé nìkan gbé AK-47 màá nìkan yìí fún kòkó. Tí ìbọn yẹn bá pa ọmọ yẹn, kàn pa mí. Ẹ lè pa mí! Ìyá jẹ́! Olórí. Fífí mọ́, àyà, fífí mọ́, àyà. Lọ́gán tó bá ti sọ èyí, ó ti di alágbára inú afẹ́fẹ́ tí ò ní àǹfààní láti lè máa bá alágbàlá gbàǹgbà jíṣẹ́. Alágbàlá. Ẹ yí padà, wá bá mi lift ẹ̀ up, man. Ọtí! Bẹ́ẹ̀ni fún! Bẹ́ẹ̀ orí ẹ̀. Mi ò fẹ́ rí mọ́ lórí òkè ni o, mi ò fẹ́ rí mọ́ ni o. Ẹ̀mí Ọlọ́run ò sọ fún mi pé wèrè kan bọ̀ tí máa gbàdúrà fún o. Òkú ń sunkún òkú, akáṣọ lórí ó ń sunkún ara wọn. Mo dẹ̀ sọ̀rọ̀ sísẹ́, ó dẹ̀ bara jẹ́, àti gbà ó ní sísẹ́ ti kú tó bara jẹ́ báyìí, kò make sense. Ṣáragírì. Bùrọ̀sán kò sẹ́ni tí èèyàn máa kú náà tí mo máa fẹ́ yín. Kí ni àti gbà wo ni ìyẹn yẹn ti kú? Àgbà tó ti kú ò ní girlfriend. Ṣé ò ní girlfriend? Bùrọ̀sán ṣé yẹn lè wá bí wá sọ ni? Ó pẹ̀lú ẹ̀, ó pẹ̀lú tí mo wá sọ. Ṣé ò ní girlfriend àbó ní girlfriend? Bùrọ̀sán mo máa wọrí nípa yín, nǹkan tẹ́ fẹ́ sọ ni kẹ́ sọ. Ò ń bora mọ́ girlfriend yẹ, o ò bára jẹ́ ńgbà yẹn. Eléyìí tí mo sọ yìí ó important sí ayé ẹ. Ṣé o mọ tó pa sísẹ́ gan? Ṣé o mọ̀? Ṣé o mọ̀ pa Adélé ló pa? Adélé tó wà lórí ìtẹ̀ báyìí òun ló pa sísẹ́. Ọjọ́ sí tí mo wá síbí tí Adélé tó gbé àṣìṣe ṣubú tó wọ́n orí ẹ̀ mọ́lẹ̀ bí ṣọ́ọ̀kì gbà yẹn ló ti kú. Ìgbà yẹn ní sísẹ́ ti kú díẹ̀díẹ̀ ó kàn gbá yé ni ó ti kú látọjọ́ yẹn. Adélé fi nǹkan gbà ni yẹ ó fi nǹkan lù ní. Ẹ bèrè Ọlọ́run, ẹ má jà parọ́ wọn lè nínú. Parọ́ mọ́ tà ní bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Adélé kọ́ ló pa wọ́n dágbére fún mi bí pé àwọn lọ sójà ọ̀kadà ló láwọn mọ́lẹ̀ wọ́n dẹ̀ ni wọ́n ní BP ẹ̀jẹ̀ wọ́n ru sókè náà fi kú. Ikú kí ló wá kú? Ikú Ọlọ́run ni. Ọlọ́run ló wọ̀ kadà tó fi ní kú Ọlọ́run ní wèrè. Ṣé o mọ̀ pé bí sísẹ́ ẹ ṣe ní BP Adélé ló jẹ́ kó ní BP? Ìṣubú tó ṣubú bí bó ṣe wọ́n báyìí tó wọ́n àti ẹ̀ mọ́lẹ̀ báyìí ṣé bó ló fi ní BP ṣé bó ló yìí fi kọ́ ló fi ṣubú lórí ọ̀kadà Adélé ló pa. Ẹ bèrè Ọlọ́run. Ìwọ ni ká máa ìwọ ni kí mò ń sọ síwájú òun sọ sẹ́yìn. Bùrọ̀sán ẹ bèrè Ọlọ́run gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí wọ́n fún mi ní rìsọ́ọ̀tì ikú tó pa wọn lọ síbítù fún mi lè parọ́ fún yìí. Àbúrò èrè lọ́wọ́ wà lórí fóònù mi rìsọ́ọ̀tì tó pa àti mi. Náà mú fóònù àṣírí wèrè. Bùrọ̀sán ẹ bá mú fóònù mi kó ń ṣàdé. Listen. Kó ń ṣàdé lílo. Listen. Adélé ló pẹ̀gbọ́n ẹ̀ ó lajú ni ó jà ní. Kí ló máa ń ṣe ẹ̀yọ́ ọmọ ìtorí Ọlọ́run mo máa ń sọ wípé jẹ́nsì ni mí jẹ́nsì ni mí ó ṣe é orí ẹ̀ ló burú dànù. Bùrọ̀sán tí wọ́n bá bí ẹ léèrè tó bá sọ pé Adélé ló pa àǹtí ẹ wọ́n fà lọ wọ́n fà bọ̀ tó bá máa gbẹ̀bẹ̀ wọ́n á fún ẹ ní 5 million naira ó kéré jù ní 5 million naira wàá gbà tó bá jẹ́ pọ́n fẹ́ bẹ̀ pé má sọ ọmọ wàá gbà 5 million kí ló ń bá ká. Ta ló pàǹtí ẹ? Ta ló pàǹtí ẹ? Ta ló pàǹtí ẹ? Ta ló pàǹtí ẹ? Ló pa ta ni? Àwọn ló pàǹtí bíbí náà ti ṣú. Ta ló pa? Adélé ló pa. Ṣé o rí rìsọ́ọ̀tì máa gbà sórí fóònù mi? Kí ló dé? Mi ò ṣe nígbà kí ló dé? Má gbà jọ alpha o ń lo infrared. Fóònù ayé àtijọ́ ò lẹ́yìn pé mi ò lo yẹn bá ń gbé. Èmi ì ní infrared lórí fóònù. Ẹ bá mi gbé fóònù mi ò lo yẹn. Kò sí wàhálà tó o bá lo infrared máa pe nọ́mbà yẹn máa dẹ̀ send it through WhatsApp. Ẹ jẹ́ ń send ẹ̀ sí Bùrọ̀dá Saamu ẹ mú fóònù mi wá náà. O ò ní rówó gbà mọ́ o ayé èdè máa bàjẹ́ o máa lọ wá mi inú àwọn ẹbí yìí o àwọn ẹbí yìí máa sọ̀rọ̀. Máa send ẹ̀ sí yín fúnra mi. Màá dẹ̀ ní kó wà lọ́sítítù gbà yẹn oṣù mẹ́fà táwọn fi yanjú ẹ̀tàn wò ní kó lọ́sítítù ṣé mo tún lè ṣe. Bùrọ̀dá Saamu ẹ mú fóònù. Màá ní kó yọ pàtì kan nù intestine ẹ abó ṣe èrè ni. Bùrọ̀dá Saamu ẹ mú fóònù wa. Kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu. Nǹkan mi rè o àpọ̀lé díẹ̀díẹ̀ lára ń fẹ́ ara ò fábùkù kábíyèsí ó ti dúró látàárọ̀ Saamu kọ̀ kó jáde kódà. Sista Yoshibi kó Bùrọ̀dá Saamu jáde. ń bọ̀ Saamu ń bọ̀. Kọ́lọ́dúnmọ́dù! 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 Wínà ooo! Wínà! Wínà ooo! Wínà! Bros and you don
don win o, winner. Pátápátá you go win forever, winner. It's okay. Akéde, ẹ jẹ́ kẹ́mi Ọlọ́run máa darí yín nínú gbogbo nǹkan tẹ́ ń ṣe náà. Brother Saamu, máa bẹ̀ yín kí ẹ má bínú. Kò dáa kí èèyàn máa lérí ibi de ire tó ń bọ̀ lọ́nà. Ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tí mo sọ mo kó jẹ. Ẹ wo gbogbo ìlérí mi náà pé mo máa dọba mi ò rọbọ ọ̀hún náà jẹ. Tí kì bá ṣe Lédùmarè ló jẹ́ kó jẹ́ inú ilé wa náà ni wọ́n tún ti mú adélé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà ìmọ̀ ti lọ. Ẹ dáríjì mi. Alàgbà Saamu, mo ti realize ìdí tẹ́ ṣe ń bínú nǹkan tí uncle mi ṣe. Mo dẹ̀ mọ̀ pé òun ló fa gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí. Mo mọ̀ wípé lóòótọ́ àwọn kan máa wà ní ipò gíga, wọ́n máa bínú sí àwọn tó wà ní abẹ́ wọn tó wà nísàlẹ̀. Ṣọ́dẹ̀ dà bẹ́ẹ̀. Síbẹ̀síbẹ̀ ẹ má bínú. So lẹ́yìn èmi àti àwọn olóyè a wá láti wá dé ní adé gbogbo 10 communities tó wà nínú ìlú wa. A fẹ́ dé ní adé kẹjẹ ọba gbogbo 10 communities. Olóyè sà, ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé adé yẹn wá. Ẹ má gbàgbé wa bí. Mi ò fàdé, mi ò fi adé àdèlè. Inú mi dùn pé ti realize ẹ dẹ̀ ti rí nǹkan tí mò ń sọ. Ọlọ́run ní gárí bí o. Ó ní bàbá yín sọ lẹ́ẹ̀kan yẹn. Ẹ̀ ń lérí ibi ilẹ̀ di ọjọ́ oore yín tí n bá dà báyìí nǹkan báyìí ni máa ṣe fún ẹ. Ṣó dà bẹ́ẹ̀? Ẹ̀yin náà ti realize pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tí wọ́n wà lókè tí wọ́n ń káwọ́ fún lókè. Bàbá wọ́n dẹ̀ ń dáwọ́. Àwọn kan náà tún wá wà ní ìsàlẹ̀ tí wọ́n káwọ́ sókè fún nísàlẹ̀. Àwọn tó wà lókè àdé máa bínú àwọn tó wà nísàlẹ̀ torí ìkíni. Ojú ọ̀run tẹ́yẹ ń fò láì fara kọ́ra. Àwa tó ń pè lọ́ba akọni ní tìmẹ̀wẹ̀wà tá a dẹ̀ fi ń ṣe róńdóróńdó nísàlẹ̀ tó múnú wa dùn ẹ̀jẹ̀ tó bínú. Ṣódà bẹ́ẹ̀? Èèyàn mẹ́rin ló lè dèmi ládé tínú mi máa dùn. Mi ò gbadé adélé o, mi fẹ́. Ó ní òfin fẹ́. Tó bá pè mí tó bá fẹ́ dé mi ládé ọba gbogbo community mẹ́wẹ̀ẹ̀wà máa tẹ́rí sí màgbà. Ọba Aláké, kábíyèsí ọba Aláké tó bá pè mí tó bá lọ́wọ́ fẹ́ dé mi ládé màgbà. Ọba wa Ọ̀yọ́ Aláàfin tó bá lọ́wọ́ fẹ́ dé mi ládé màsíkírì màgbà àti Òòrè Ọ̀fọ̀tún Èkìtì sáàlà lọ́ọ́ ṣe Àlàdí Mèsè. Ìhókun ìhọ́ra. Tó bá fẹ́ dé mi ládé màgbà àwọn mẹ́rin ni. Lẹ́yìn mẹ́rin kò sí. Mi ò fi adé àdélé. I am kọ́lọ́dúnmọ́dú. Kọ́lọ́mọjọ́gọ́jọ́gọ́. Ọba mo fẹ́ lọ sùn palace. Ẹ ṣeun o, ẹ ṣeun kọ́lọ́dúnmọ́dú. Kọ́lọ́mọjọ́gọ́jọ́gọ́. Ẹ ṣeun o, ẹ ṣeun ẹ kú àpọ̀lé ẹ ṣé o ẹ má rọra o. Ta ló ní báàgì àti wípé kí ló wà nínú ẹ̀? Inú bíbí mi ò fi iṣẹ́ mi ràn. Ẹjọ́ fùfù mi ò bẹ̀ lọ́wọ́ ẹ̀. Inú bíbí má fi ilé mi ṣe bùgbé. Ẹjọ́ fùfù má fi ilé ọ̀gá mi ṣe bùgbé. Kí wọ́n má bàa ṣìwì. Wọ́n ti ń bínú má jẹun ṣì sọ. Sórí ẹ yìí ni. Ẹnu yín gbà má. Ṣó ti ya wèrè ni? Ẹnu yín gbà má. Do you know who I am? Who are you? I am Honorable Chief, a distinguished member of the State House of Assembly. I used to be. Bíbá! Màá gbá yín ní ẹ̀ṣẹ̀ lójú. Ẹ lọ ti gate. Kí ni ìyẹn wá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? We are 40 million naira richer. Bàbá Bímpé, kí ló ṣe lébo ló wà? Kánò ni mo wà tí mo ti ń ṣayé mi lọ́wọ́. Call me! I said call me! Ojú mi Adéjàre, ojú ọmọ Adéjàre, jọ̀ọ́ ṣàánú wa. Kí ni ìgbà tí patient bá sick ní hospital tí wọ́n fa oxygen sí nímú tí wọ́n wá yọ lójijì ó máa kú ni. Ó máa padà kú ni. Kí ni nǹkan náà tó wà láàrin ìwọ àti this Fatoye guy? Wọ́n
whatever his name is. tí èèyàn bá ya wèrè ẹ mú lọ sálọ wèrè. mi ò lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o ibi tó bá gbà la máa gbà ọ́ wèrè lọ fi ń wo wèrè kò ní dá fún ẹ bó ṣe bá mi kọ́ ni. madam court. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó.